ẹ wàá bá mi dìde nítorí tọ́lọ́n àti ti ànábì Muhammad. sallallahu alayhi wa a sallam. dìde nàró. a ṣàdúrà fún àlùfáà wa Abdulgani. àbòtó. ọmọ àlùbáríkà ni èèyàn dáadáa ni olùsúnmọ́ Ọlọ́hun ni olùbẹ̀rù Ọlọ́hun ni wàláhì ìmọ̀ tí mo máa gbogbo tí mo kà á lẹ̀ yìí kódà ojú ròyìn rẹ̀ lọ. Ọlọ́run wa wọlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ọ̀nà tí Ọlọ́run fi mú sáàlì kíyámà ó lè máa jẹ́ mà fún gbogbo wa ẹ má jẹ́ ajé ó jẹ́ mà ẹ̀yin àfáà náà lẹ́jọ́ kó yìí bóòlù Ọlọ́run ti mú Ànábì Yahya lọ sáàlì kíyámà. Allahu akbar. ìbọn Ọlọ́run ń bẹ ń bẹ ibi Ànábì Yahya ṣe ń pariwo ńjọ́ náà ìwọ Ọlọ́run èyí ti jẹ́ bí mo ṣe ṣe tiẹ̀ tó àwọn kèfèrí yìí ọ̀rẹ́ mi mọ́gì Ọlọ́run níbo ọba tún sọ gbólóhùn ká gbogbo tó ṣe láyé tó ló fi sìn mí gbogbo ẹ̀ ní ó bàjẹ́. إذا المرء كانت له فكرة ما شاء الله وفي كل شيء له إبرة وفي كل شيء له آية تدل على أنه واحد. Ọlọ́run nìkan ló tó bẹ́ẹ̀ ẹ bá mi pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu akbar. gbé ọwọ́ rẹ méjèèjì ó kè ó fi pariwo Ọlọ́run. Allahu akbar. tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Allahu akbar. ó wu Ọlọ́run ló gbé ikú rẹ̀ gbọ́ ọ̀nà ibi tó gbé gbà. a wà ṣe iná anzalnahu kan. ẹyọkan. wíwú Allahu mẹ́ta. attahiyatu lillah. náà ní ká fi gbẹ̀yìn ẹ̀. abẹ́ Ọlọ́run ajá Abdulgani àbòtó Ọlọ́run mọ́tà bá wa kẹ́ Ọlọ́run bá wa gẹ̀ ṣekú ní sinmi fún abẹ́ Ọlọ́run àfitóbi rẹ̀ ṣe nù mọ́lẹ̀ rẹ̀ ni ó gbé àbòtó sí ọlọ́sájú ẹ̀dá Muhammad bismillahir rahmanir rahim. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين bá a ṣe dúró náà bá a ṣe dúró. ẹ jẹ́ a ka làkàdíjà kún kọ̀ọ̀kan fúnra wa. ẹyọ kọ̀ọ̀kan. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó ní bẹ́ẹ̀ yẹn bá ń ké làkàdíjà kún lójoojúmọ́ kò ní tètè kú. kò ní tètè jákùn. ṣùgbọ́n ńjọ́ tí ó bá kú kò ní rántí ké. wàláhì. ẹ jẹ́ a ké lónìí ká mọ̀ pé Ọlọ́run ò ní pa wá lónìí. insha allah. a rántí lọ́la. amina. a máa rántí lógún ọdún ọgbọ̀n ọdún. amina. 50 ọdún. amina. 100 ọdún kan sí. amina. ẹ̀yin náà tó ń bẹ̀. بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. wọ́n ní àjòkó jókòó. tọ̀. tọ́ nígbà tó rí bẹ́ẹ̀ nísìn
ájì wa àìnà rídọ̀ àìnà rídọ̀. mo fẹ́ kí o jẹ́ ma àwọn